Another stakeholder in Ogbomoso. Bàbá mi, ẹ bá ń dárúkọ yín fún wa. Èmi ni Alhaji Ìlàní Àjàlá owó tútù. Bó lẹ jẹ́ sí ààfin yìí? Èmi ni bàbá ọba. Ẹ̀yin ni bàbá ọba. Bàbá ọba. Afolabi. Afolabi Ghandi. Ghandi Olaoye. Bẹ́ẹ̀. Kí ni ẹ rí sọ sí ìkéde ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé Ghandi gangan onígbàpèrè? Inú wa dùn sí ní inú wa dùn sí pé àbúrò mi gun àgbèrè sọ̀rọ̀ inú mi dùn sí lójú ayé mi. Ọlọ́run pé ẹ̀dùn. Jáde sọ̀rọ̀. Bàbá ẹja wá wò báyìí lábẹ́ bẹ́ẹ̀ òun náà la rí àwọn ọmọ ìdílé táwọn náà tó ń fapá jánu. Àwọn tí ń fapá jánu ọmọ àlè ni wọ́n, ọmọ ọkọ lẹ́yìn àwa ìdílé tiwa ìdílé wa nínú wa sì dòsí tá a fà kalẹ̀. Ó ti yẹ ẹgbẹ́ àwọn eléyìí ìsọmọ ọkọ wọ́n fẹ́ da nǹkan rú ni. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà yìí ayẹ pé ẹ mọ ọba tí ó goróyè dáadáa ni. Ẹja wa wò báyìí wọ́n ní kò ní bá wọn ṣẹ̀ṣẹ̀ ṣe, àwọn kan ní kò ní wọ Ipebi dépò pé yóò dábàá tá a Soun Ogbomoso. Àwọn eléyìí wọ́n ń jẹnu wọ́n ń yà lẹ́yìn ní wọn tó bẹ́ẹ̀. Wọ́n ní kò ní ṣẹ̀ṣẹ̀ ṣe pé ìránṣẹ́ Ọlọ́run ni. Ó ti sọ fún wa pé kò síbi ọ̀gá ńlá àtàrẹ máa ọwọ́ nínú ààfin. Gbogbo ètùtù náà máa ń ṣe ìlà òun wọn máa ṣe abáwọn wọn ṣáájú òòlù wọn tẹ̀lé wọn. Ó ní gbogbo ẹ̀ lòun ó ṣe pátá. Kí wọ́n lè mọ̀ràn yín fún ọba tí ó borí oyè àti aráàlú gbogbo. Èèyàn rere èèyàn dáadáa ni òun ni ó gbé ìlú Ògbómọ̀ṣọ́ lárugẹ ni ó gbé lárugẹ yóò sì dá àwa ọmọ ọba náà yóò dá wa lọ́lá pẹ̀lú ògo Ọlọ́run. Alhaji Ìlàní Àjàlá oyè lọ́sà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín sà. Èmi ni ọmọ ọba Báyéwọ̀n Adélékè Ghandi. Ẹ ṣeun. Báyéwọ̀n Olaoye. Ṣọ́ tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́ lónìí. N ti ń lọ nílùú ó ní pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ẹni tí ó goróyè. Bó o ní kí lẹ rí sọ sí ìkéde ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí? Tí mo rí sọ sínú pé inú wa dùn nínú gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ inú wa dùn fẹ́ni ọlá àtẹni ìkẹ́ tí ń gorí àgbèrè Soun Ogbomoso land fún márààrún ní tilé toko inú wa dùn sí lágbára Ọlọ́run ìgbà rẹ̀ yóò tu gbogbo ọ lára lágbára Ọlọ́run èyí tí wọ́n sì ń kíbò sí ipe lórí ìṣẹ̀ṣe Afọlábí mi Ọládùn ní ìlú Fẹ́mi lóyè ó ti mọnú ilé tó ti jáde gbogbo tí ń bẹnu ilé ìgbógun ẹ̀ ni ó ṣe pátá tí ò níyàn kankan kúrò fún bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jọ dẹ fún lágbára Ọlọ́run àpẹwàwọ nílùú Ògbómọ̀ṣọ́ jẹ lágbára bàbá tí ń bọ̀ yìí kèé sanijọ́ sọ pé kò sílẹ̀ kankan mọ́ kò sí ẹni tó ti tó tán ni ó fẹ́ túlú Ògbómọ̀ṣọ́ ṣe gbogbo àti bẹ́lẹ́yìn òdi gbogbo ni wọ́n jàǹfààní Afọlábí Ọládùn ní ìlú Fẹ́mi lóyè sọ tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́ òsì òní táwọn máa ń lu Ògbómọ̀ṣọ́ ìdákan ó fi ilẹ̀ tó fi lu ẹni ó lè gbèrè yóò sì gbé débi tó ti dáa ju àkàwọ́ lọ lágbára Ọlọ́run àmọ́ àwọn gírádẹ́tì tí ń gọ̀kadà jẹ́ ń bẹ́lẹ̀ epo jẹ́ ń mú lọ́sùn gbogbo ni wọ́n rí sáláyé Afọlábí Ọládùn ní ìlú Fẹ́mi lóyè Báyéwọ̀n Olaoye lágbára Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ dẹ fún wọn o kékeré wa àgbà wa àjọlá bàbá tí ń bọ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Kẹ́hìndé Adélékè ọmọ ọba Báyéwọ̀n Olaoye.